Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمين. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah rabbil alamin. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo, tí ó ṣe wá lẹ́ni ọkọ̀, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Àwa dúpẹ́ pé Ọlọ́ba subhanahu wa ta'ala ó tún wá ṣe wá ní ọmọ lẹ́yìn òjíṣẹ́ ńlá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó bá mú bá òjíṣẹ́ ńlá wa Ànábì Muhammad tó fi wá dórí àwọn sàhábé rẹ̀ tí wọ́n jọ lò gbà, tó kárí gbogbo àwọn tí wọ́n jáyàn fi Ọlọ́run, tí wọ́n jẹ́ wòlíì Ọlọ́run, tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run, tó já àwọn àfẹ́ ẹni rere tí wọ́n gbé súnà Ànábì Muhammad lọ́wọ́, tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run lọ́ba pápọ̀ kẹ́. Adúpẹ́ fún Ọlọ́run bá lẹ́ẹ̀kan sí. A kí yín ní kíkí ọlá, ní kíkí tí a máa fi kíra wa láyé àti níjọba kíámà, ní kíkí tí ọmọ àlìjánnà táwọn fi sálámù síra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àtúkọ̀ alẹ́ kan sí o. Ẹ káàbọ̀ sí orí ètò ọ̀rọ̀ Ọlọ́run, tẹ́ pé orí kíní tá wà yìí wọ́n gbélẹ̀ nítorí pé ká lè máa sọ̀rọ̀ jíṣẹ́ ńlá wa Ànábì Muhammad ni, ká sì lè máa sọ̀rọ̀ tí ń jẹ́ súnà, ká lè máa sọ̀rọ̀ alukuran. Òun náà ni ètò yìí wà fún. Abẹ́lẹ̀ Ọba subhanahu wa ta'ala, àtẹ̀yin tẹ́ ń wò mí, àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run má jẹ́ ká ṣìra wa gbọ́. Gbogbo tí a bá wí lénìí, Ọlọ́run má jẹ́ kó jẹ́ ìbálẹ́jà burú fún mi àti níjọba kíámà. Eléyìí tá fẹ́ bára wa sọ lénìí, òun náà ni àwọn wo là ń pè ní Alfa wala Asiri. Tí a bá wo ìta nísìn, tá a wo gbogbo àyíká wa, tá a wo gbogbo agbègbè wa, tá a wo ilé wa, tá a wo àwùjọ wa, látara àwọn ìwà bàjẹ́ tí àwọn àfáà ìrọ̀lẹ́ ayé tí wọ́n ń wù, tí a bá lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Òun nìkan tí a fẹ́ pera wa sí ní èní. Bí àwọn kan ti ń pariwo ìpé ní súnà Ànábì yìí àfi ká tẹ̀ẹ́rì. ń bẹ náà làwọn kan ti máa pariwo pé súnà Ànábì ẹ má jẹ́ ká jẹ́ kó kú. Èèyàn gbọ́dọ̀ máa pèpè lọ sí di súnà Ànábì Muhammad ni sallallahu alayhi wa sallam, kí èèyàn bá lè wà àlìjánnà ní rọ̀rùn. Mo fi sọ pé àwùjọ wa lénìí, àwọn tí wọ́n ń bá àwùjọ ìsìlámù jẹ́ tó sì já sí pa ara wọn ni wọ́n ń bàjẹ́, àwọn àáfàá náà làdánwò bẹ̀. àwọn àáfàá tí ẹ̀sìn ò tí ì yé àwọn làdánwò. Abẹ́lẹ̀ Ọba subhanahu wa ta'ala kọ́lọ́n bá wa fi ọ̀nà mọ̀ wọ́n. Ọba tó fa ọ̀nà mọ̀ àwọn ẹni ṣíwájú, àwọn tí wọ́n kú náà ní agbègbè wa yìí, Ọlọ́ba fọ̀nà mọ̀ wọ́n. Gbogbo wa là ń rí lórí social media táwọn àáfàá ń polówó pé ká máa wo iṣẹ́, ká máa ṣọ́ṣà wúre. A máa dúpẹ́ fún Ọlọ́run o. A máa dúpẹ́ fún Ọlọ́run o. Ọlọ́run Ọba sọ wípé òun lọ́ba tóun mọ kọ̀ọ̀rọ̀, tóun sì mọ gbangba. Tá bá lọ lè wo suratu Namli aya 65, tọ́lọ́run bá sọ fún Ọlọ́run sọ pé ìwà ni Muhammad sọ fún wọn o, ipò kò sẹ́nìkan tó mọ gbogbo ìkan tí ń bẹnu sọ́mà àti lẹ́lẹ̀ àyàfò wọn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Kẹ́nìkan wá jáde tó wá pé olùmọ̀ lòun, kó wá pé òun lòun mọ kọ̀ọ̀rọ̀, òun lòun mọ gbangba. Ẹ̀rí pé àṣírí ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ aláìmọ̀kan ni, ọ̀rọ̀ aláìmọ̀kan ni, ọ̀rọ̀ tẹ́ pé ẹnu gèfèrí ní má ti ń jáde. Ọlọ́run lọ́ba tó mọ kọ̀ọ̀rọ̀, òun lọ́ba tó mọ gbangba. Ọlọ́run má má jẹ́ ká ṣì ẹ́ gbọ́ o,
torí alukurani ó ti ṣàlàyé bá ti lu ayé, ó ti ṣàlàyé nǹkan tá lọ lè dé bá nígbà tá a bá kú láyé tó túmọ̀ sí ọjọ́ gbé dàlẹ́ kìyàmà. abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́kọ̀ ṣe wá lọ́mọ àlìjọ́nà. àwọn àfọ́ aláwùjọ wa lè ní wọ́n ti di àdánwò báyìí, àfikún ọba subhanahu wa ta'ala kọ́lọ́n kó bá wa fi ọ̀nà mọ̀ wọ́n. àdúrà lè yóò tún máa fi ṣe fún ọkọ́lọ́n bá fọ̀nà mọ̀ wọ́n. irú àfáà tí wọ́n ń pè ní aládàlú tí máa ń wí ní ẹ̀kọ́ kan, òun náà ni Lukman. àyìmọ̀kan bá mo bẹ̀ lọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba mi fọ̀nà mọ́ o. nígbà kéèyàn bọ́ sórí Facebook kó máa polówó pé Ògún dá, mo sì bi léèrè pé kó lọ lè mú ẹ̀rí wá ní pé bo ni Rasulullah sallallahu alayhi wa sallam, níbo lànàbí sàlàyé pé tọ ẹ̀yin àlìwúmọ̀ mi o, tí nǹkan bá dàrú fún yín tẹ́ ẹ̀rí wájú lọ mọ́, tẹ́ ẹ̀rí ẹ̀yìn padà sí, tẹ́ ẹ̀ mọbi tẹ́ gbà mọ́, ìgbọ́tọ̀ ẹ wá lọ máa ṣe àjò, òun ni solúsàn yín. àfa yóò rí mú wá o, àfa Lukumanu yóò rí mú wá o. inú mi dùn púpọ̀ pé mo sọ pé kò lè rí ẹ̀rí kankan mú wá, ọ̀rọ̀ ìfẹ́ ẹnu ní ń sọ. àwọn ọ̀rọ̀ tó yẹ pé àwọn tí wọ́n lè máa sọ orí náà àwọn tá a lè máa pè ní rọ̀ṣúlù ṣẹ̀tọ́n, àwọn ìránṣẹ́ èṣù, òun ni máa ń sọ orí ẹ̀ bóun ti ń wíhun. rọ̀ṣúlù ṣẹ̀tọ́n adúwì súnà, ọ̀tá súnà ni àfa Lukumanu yìí jẹ́, ọ̀tá súnà òun ni Lukumanu jẹ́. abẹ́lọ́ ọ̀tá súnà ló jẹ́, òun ń jíṣẹ́ fún èṣù ni, ìránṣẹ́ èṣù nílò ní irinṣẹ́. àmọ́ tọ́lọ́run bá ti fọ̀nà mọ̀yàn yóò kúrò níbi jágẹjẹgẹ tó wà yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn afátọ́ wà níta nísìn ẹ máa kọ́ àwọn òwò àtẹ́ pé tẹ bá ba lọ́wọ́ àfa mi ẹ pé só yẹ kó jẹ́ lọ́wọ́ àfa ṣá, só yẹ kó jẹ́ àfa ṣá, subhanallah. sọ pé wal asri láwa ẹ ká wá lọ sínú suratul asri. tọ́lọ́run bá sọ wípé bismillahir rahmanir rahim, ọlọ́ọ̀ni wal asri, ọlọ́ọ̀lọ́hun ọlọ́ba subhanahu wa ta'ala òun fi àkókò àbí ìgbà ìrọ̀lẹ́ ayé òun fi búra. ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ló sọ bẹ́ẹ̀ o, ọba tó tóbi, wasi'a kursiyyu samawati wal ardi, ọba jẹ́ pé àga ọlá rẹ̀ ó tóbi ju gbogbo ilé ayé yìí lọ, òun ló sọ bẹ́ẹ̀ o. Allahu akbar kabira, ọmọ tóbi pọ̀ o. tàwa pé bẹ́ẹ̀ ká tẹ̀lé káàrò wípé bó lọ́lọ́run bá ṣe tó, báwo ní tóbi ọlọ́run, sọ́lọ́run ọba fẹ̀ ni, sókúrú ni, ó kọjá lákàyẹ̀dá. Allahu akbar, ọlọ́run ní àga tóun ọlọ́run fi ń jòkó, ọlọ́run ó fẹ̀ ju gbogbo ilé ayé yìí lọ. ẹ wo bí ilé ayé ṣe fẹ̀ tó, ẹ rí pé ó kọjá lórí ẹ̀dá. wal asri, ọlọ́run fi àkókò àbí ìgbà ìrọ̀lẹ́ ayé òun fi búra. innal insana lafi khusri, ọlọ́run ní gbogbo àwọn ọmọ èèyàn wọn ó bẹ nínú ìdààmú, nínú àdánwò. òun náà ni irú sàwọn tèmi àti tá ń lò lọ yìí. táwọn kan nínú àwọn àfáà báyìí wọ́n ti wà nínú ìdààmú báyìí, wọ́n wà nínú àdánwò báyìí. irú àfáà tí mo sọ pé àfáà tí bá ti ń ṣoògùn ó wà nínú ìdààmú o. àfáà tí ń wọṣọ àwúrò fáwọn èèyàn ó wà nínú ìdààmú o. àfáà tí wọ́n lọ lè bá wí pé àwọn ní problem, àwọn ní solution, tó wọ́n ní àfi ká lọ lè wẹ̀wẹ̀ odò fún yín, àfáà wà nínú ìdààmú o. láfi khusri, àwọn táwọn wí rèé o, àwọn alágídí wọn táwọn wí rèé o. àfáà tí ń wẹ̀wẹ̀ odò fún yàn, tí ó mú ìyàwó lọ sódò tó ní pé tí ó máa pẹ́ kó ká lọ lè wẹ̀wẹ̀ odò. subhanallah, anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tá tẹ̀lé àríkà wípé ó lọ lé pẹ̀tọ̀ ànábì jáde lébà yóò ó mú ìyàwó lọ síbi kan, níbo náà mú lọ, ó fẹ́ lọ lé wẹ̀wẹ̀ odò fún ni ó àríkà nínú ìwé ànábì Muhammad bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam. níbi táwọn àfáà ti wá rí nísìnyí ẹ̀bá wọn lè pé níbo ni wọ́n ti rí, nínú àdìsí àbí nínú Al-Qur'an Karim tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó sọ fún jíṣẹ́ láwọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ní mo fi pé má jẹ́ ká bá yàwọn èèyàn jẹ́ mọ́, ẹ jẹ́ ká dúró déédéé, ẹ jẹ́ dúró déédéé, ká má lo ìmọ̀ wa nílànà ṣaitan. innal insana lafi khusri, ọlọ́ni gbogbo àwọn ọmọ èèyàn wọ́n wà nínú àdánwò, wọ́n wà nínú ìdààmú. illal ladzina amanu wa amilu solihat, àyàfi àwọn tí wọ́n bá nígbàgbọ́ sọ́lọ́hun, irú àwọn tí wọ́n dó ti súnà ni o. mi ìsàfò ní kébékébé o, mi ìsàfò ní wíkúwí o,
mi ìsàfà tí máa ń sọ̀rọ̀ fẹ́nu o mi ìsàfà tí máa ń gún kan nínú odó o tí fi ń ṣàṣìjẹ́ fáwọn èèyàn o ilal ladzina amanu àwọn tó bá nígbàgbọ́ sọ́lọ́run bá kanga tí wọn ò rú ẹbọ papọ̀ mọ́ Ọlọ́run àmọ́ ọwọ́ ṣe ìsìlámù tí a fi rán Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ kẹ́ ọfẹ́ máa ṣáájò kò sínú islam òun làwọn ọjọ́ máa ṣe fi ọ̀ṣọ́ ni wọ́n ń pariwo ẹni tó bá dẹ̀ máa jẹ́ ni Ọlọ́run láyé kò ní bẹ̀rù anybody àyàfi Ọlọ́run ọba Allah lèèyàn ń bẹ̀rù wáyé téèyàn ó payé èèyàn tí yóò fi lọ́lẹ́ gba tí yóò fi lọ́lẹ́ lókun Ọlọ́run èèyàn gbúdọ̀ máa páyé èèyàn kó má balẹ̀ ṣe Ọlọ́run èyí páyé kó máa ṣe Ọlọ́run ọgbọ́n tálùkù àṣọ sọ pé ala inna awliya Allah la khawfu alayhim wala hum yahzanun Ọlọ́run ní àwọn ẹni òun Ọlọ́run la khawfu wọn ò ní bẹ̀rù kankan wọn ò ní bẹ̀rù ẹni tí kankan wọn ò ní sí nínú ìbànújẹ́ wọn ò ní páyé anybody inú fọkàn ló máa wà ẹni tó bá jẹ́nu Ọlọ́run yìí má bẹ̀rù èèyàn ẹni bá jẹ́nu Ọlọ́run yìí má bẹ̀rù èèyàn àbáwá tí wọ́n ti lọ lánàá tí wọ́n ti ṣe dáwà kọjá Ọlọ́run bá foríjì wọn tó bá jẹ́ sí pé irú àfa Saidi yìí bóun ti ń sọ pọ̀tọ̀ bí súnà yìí bí ó sì máa lòkè là ń wáṣẹ̀ àní ká kókọ tí ò da ta kó wọnú Islam ká kó padà síbi tá ti ń kó bọ̀ tẹ́kẹ́ bẹ́ẹ̀ náà bá ṣe ń jíṣẹ́ yìí súnà yìí kò bá ti jòkó jù báyìí lọ a máa wá dúpẹ́ fún Ọlọ́run wípé súnà ó ti jòkó ìmọ̀ ti kárí gbogbo lé àwọn kàńdá tó kù báyìí òun la fẹ́ sẹ́ ká yọ àwọn òkúta òun náà àwọn aládàlú tá à ń wí yìí ká yọ wọn kúrò pọ̀tọ̀ àwọn kan tí ò da yọ kúrò nínú Islam tó rẹ́yìn lẹ́kọ̀ọ́ wọ́ ilal ladzina amanu àyàfi àwọn tó bá dúró dédé wa amilu solihat àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ àwọn oníṣẹ́ rẹ̀ tí wọ́n hùwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ ìṣesí rẹ̀ Allahu akbar Islam má bàa dún pọ̀ o watawasaw bil haqqi àtàwọn tí wọ́n ń gbára wọn níyànjú láti máa sòdodo wáyìí tó yẹ pé gbogbo èèyàn àfàtẹ wà láwùjọ nísìnyí ìmá sòdodo yìí àìsòdodo ó kún lọ́wọ́ wa kádẹ̀ rí ọ̀rọ̀ Ọlọ́run ọba kádẹ̀ máa tìtẹ̀ náà ní wípé kó lè bá a jẹ́ nǹkan tó pé tí yóò ṣáìdì kẹta ń wí yẹn ó pọ̀ ní àwùjọ wa o ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n kọ̀ kéwú lásán ni ìmọ̀ ṣètàn ni wọ́n kọ̀ ní wọn ò lò nílànà tọ́lọ́run ọba tó fẹ́ ìmọ̀ tí wọ́n tẹ́lómi ìkéde ní ìmọ̀ fẹ́ nú ìmọ̀ kó lè ba làhánà àwọn èèyàn ìmọ̀ tẹ́ pé kò jẹ́ kí kò fi súnà Ọlọ́run ọba kò fi mọ àwọn èèyàn nígbà tó nímọ̀ tí wọ́n ṣàlàyé fẹ́ pé súnà lélẹ́yìí o ọwọ́ múmọ̀ ẹnu ọba ìmọ̀ tó ní ọwọ́ fi ń tako súnà òjíṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tọ́ sí pé àdúí súnà ọ̀tá súnà ní ẹ́ tẹ́yàn bá ti jọ́ ọ̀tá súnà kò ní síkan tí ò ní máa wí kò ní síkan tí ò ní máa sọ irú àwọn àfa aládàlú yìí ọ̀tá súnà lòun fẹ́ yà báyìí àmọ́ òbí Ọlọ́run pé kọ́lọ̀ bá mi pè padà wálé o kọ́lọ̀ bá mi pè padà wálé ọ̀tá súnà ló fẹ́ yà ìwọ tó ń tako súnà ó ń ṣe Ọlọ́run gbogbo èèyàn mo fi mọ́ níwọ̀n nìkan gbogbo àwọn èèyàn tí wọ́n bá nímà tí wọ́n fi ń tako súnà Ọlọ́run wọ́n ń ṣe mùsùlùmí òdodo torí tó bá jẹ́ mùsùlùmí òdodo wọn ò ní sọ pé ànábì sọ báyìí kọ́ wá tako kọ́ wá ní ọ̀rọ̀ fẹ́rù tiẹ̀ ni wọ́n fẹ́ máa sọ watawasaw bis sabri àtàwọn tí wọ́n ń gbára wọn níyànjú pẹ́tọ̀ ẹ ṣáà ká ṣe sùúrù àwọn ẹni tí wọ́n sọ nìyẹn o àwọn tí wọ́n là nírọ̀ ọ̀lẹ́ ayé nìyẹn o irú àwọn àfáà ti sí pé wọn ò ní sùúrù àìní sùúrù wọn ni wọ́n fi ń polówó oògùn ni wọ́n fi ń polówó jálàbí tẹ́yìn bá jẹ́ ní sùúrù ní máa polówó oògùn ní máa polówó oúnjẹ ní máa polówó oṣólẹ̀ kí là ti ń gbọ́ kí àfọ́ Ọlọ́run máa lóun fẹ́ soṣólẹ̀ wọ́n kún kiri ń gbòòrò àwọn àáfàá tí wọ́n ń soṣólẹ̀ káàkiri tí wọ́n ń ṣe fáwọn àwọn èèyàn oṣólẹ̀ òun la fẹ́ ṣe fún yín nígbà tí mo parí program ń dòní obìnrin kan pè mí mo fi Ọlọ́run bá tó lé mi mo fi ṣẹlẹ́rìí ó ní àáfàá òun pàdé àáfàá kan
ó ní àfọ́ tó ń pàdé yìí eré Agége lóhun ti pàdé ẹ̀ ó lóhun wọ mọ́tò ni mọ́tò tóhun dẹ̀ wọ̀ ló bá ní ẹjọ́ o òun nílò ìrànlọ́wọ́ o ó lóhun olówó mọ́tò lọ́wọ́ irú bí wọ́n ṣe máa ń ṣe àwọn skúùpù táwọn àfọ́ bídíà máa ń ṣe nìyẹn o ló bá lóhun olówó mọ́tò lọ́wọ́ nìyẹn bá ní ó dá ẹ wọlé máa sun mọ́tò yín ni wọ́n bá bọ́lẹ̀ ló bá gba nọ́mbà arábìnrin tí mo sọ yìí ó wá ń sọ fọ́dábìnrin yẹn pé òun máa ṣoṣo lẹ̀ fún ẹ̀wò kan bẹ́ẹ̀ ṣé bí Islam ṣe fi kọ́ wa nìyẹn arábìnrin sọ pé ó ṣoṣo lẹ̀ yìí o ó lóun dẹ̀ rówó yìí o àmọ́ òun ò ná Allahu Akbar torí ìwọ tó jẹ́ àfáà náà tó mọ̀ pé àlùjọ̀nú lọ́wọ́ fẹ́ lọ rán níṣẹ́ àlùjọ̀nú ni wọ́n ń bẹ̀ iṣẹ́ o ẹni eré èébẹ́ àlùjọ̀nú níṣẹ́ o àyàfẹ́ ni bú àyàfọ́mọ náà àyàfẹ́ ni ègbé bẹ́ẹ̀ tí wo program ẹ̀dá kan ẹ bá mi ṣí ààrẹ o ẹ máa ṣí ààrẹ dáadáa kí wọ́n lè mọ̀ pé a ti wà lórí ètò Ọlọ́hun san yín lẹ́san o ẹ wo àwọn àfáà tí wọ́n lọ tẹ́ pé ó wà lọ lè ṣe ògùn fóbìnrin yìí ṣé ìsìlámù náà nìyẹn sára ìsìlámù nìyẹn àwọn tá à ń pè láàfà wal asiri lélẹ́yìí àwọn àfáà tí wọ́n ń ba tàwọn èèyàn jẹ́ àtọ́ pé ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run èèyàn bí àfáà bá ti níbẹ̀rù Ọlọ́run gbogbo tí wọ́n ń wí láti jọ ọjọ́ yìí nígbà tí yóò di láì ṣe pé nílà ká ẹ̀sì kálukú hadith níbo náà lọ́bì ti polówó oògùn ṣé nílà ká ìdáfọ̀dà tàkìlú ṣe làákà yàrá tiyín ni Ọlọ́run máa ṣe lẹ́lẹ́tí dídí èèyàn ẹni tí ò kí ogun nílà ká yìí gbogbo àfáà tí bá ti ń ṣoògùn abalisi ni wọ́n babaláwo ni wọ́n adífá ni wọ́n kódà tí wọ́n gọ́ tún burú ti tàwọn lọ́sùn lọ torí mùnáfíkí làwọn yà torí àwọn tí wọ́n pè lọ́sùn àwọn yẹn tẹ́lẹ̀ náà tí àwọn yẹn ti lọ tẹ́lẹ̀ náà already dọ̀ọ̀lù ni wọ́n ti nù ó ti wá ń já sí pé ẹ̀yin tẹ́ wá jólùmọ̀ tó jẹ́ kẹ́ máa encourage àwọn èèyàn pọ̀tọ̀ báyìí ní Islam ṣe fẹ́ o báyìí ní Islam ṣe fẹ́ o àti pé wal asiri la wà yìí o ìrọ̀lẹ́ ayé la wà yìí ìrọ̀lẹ́ ayé la wà yìí àṣírí àwọn àfáà ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí nílẹ̀ Yíbò lọ́hùn gbogbo aláwọ̀ lórí social media ọ̀rọ̀ tí ó dàrú ni tí wọ́n bi léèrè pé talẹ́ tó ràn wọ́n ṣe yìí tó òun náà fẹ́ ṣe tó lóun fẹ́ ṣoṣo lẹ̀ oògùn owó tí wọ́n ní pé kó lọ lérú pósí wá subhanallah ṣé torí owó ayé tá filẹ̀ á fi ayé lẹ̀ ayé tó kú lójijì tá a mọ̀gbà tá a kú bọ́ọ̀ lówó ọ̀ọ́kú bọ́ọ̀ lówó ọ̀ọ́kú kí wọ́n la wá láyé káàkiri sí tá a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má bàa dẹnu òfò níjọ́ ìwúlẹ̀ kìyàmà ayémọ́yà àwọn àfáàlẹ́ni ni wọ́n ti ẹ̀yàkúyà nígbà tí mo wà ní Agége tá a sì wà lójú ọpọ́n jálàbí a lọ sí òkú kan kú Ọlọ́run kó ṣe wá lẹ́ni ire o Ọlọ́run kó ṣe wá lẹ́ni ire o mo wà lórí òkè ńjọ́ yẹn mo fẹ́ sọkú bàbá yẹn bó ṣe jẹ́ bàbá yẹn bàbá dáadáa ni alájí mo wí wọ́n pè ní alájí Tajudeen bàbá dáadáa ni ní orílẹ̀ Agége mo lanu mo wí ní orílẹ̀ Agége alájí Tajudeen bàbá rẹ ni ẹni rẹ ni mo wà lórí òkè ọmọ kanlẹ̀kùn yàrá mi pé àfà alájí ti dákẹ́ o ní alájí tajọ́ ń kírun ìgbà tí mo wá dé sàlẹ̀ tí mo lọ lẹ́kẹta nílé bàbá yẹn mo wá ń bi àwọn tó wà ń bẹ̀ lérè pé ìgbà tí alájí fẹ́ kú kí nìkan tí wọ́n wí wàláyì àbírin bẹ̀ àti kìrìsìtẹ́nì bẹ̀ àti mùsùlùmí bẹ̀ wọ́n ní pé ìgbà tí alájí fẹ́ kú láyé alájí kọ̀ pé ikú rẹ̀ la ilaha illallah la ilaha illallah ni bàbá wa kú láyé ibẹ̀ ni bàbá yẹn dákẹ́lẹ́ lórí ẹ̀wù àkídà àtẹ̀mí àti Ọlọ́run jọjọ́ kú wá dáa ìwà àfáà tó ń ṣoògùn ọ lè má rí ní ìjọkú rẹ o àfi kọ́ lọ lè fi gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ ilẹ̀ kọ́ lè bá rí kẹ́límà la ilaha illallah wí kọ́ lè bá fi wà lè jánà bàbá yìí gbà tó wà láyé nígbà tí mo wà mẹ́láṣí
tí ajọ́ máa ń kírun mo ní bàbá mo ti fẹ́ lọ Mẹ́kà bàbá ní àfà ọlọ́ọ̀ni máa ń pè yàn mo ní bàbá mo ní màkà ti fẹ́ ràn mí Mẹ́kà mo wá ní àmọ́ mi wàá mọ̀ ìdí tó fi ràn mí ní ajíyàn mọ́ wàláì bàbá ní bàbá àsìkò bá tó ọlọ́ọ̀ni máa ń pè yàn ẹ wò wá rẹ ẹ wò ọ̀rọ̀ rẹ lẹ́nu bàbá dáadáa bàbá yóò lọlé kéwú àmọ́ ní àgbọ́yé Islam nígbà táwọn tí wọ́n lọlé kéwú rẹpẹtẹ tí wọ́n bá wá lágbọ́yé Islam jù ẹ̀yìn àfọ́ àtẹwá ya ara dáadáa káàkiri tí wọ́n bá wúlò jù yín lọ kí ni bá lù yín ẹ̀yin gbogbo táwọn wí yìí àwọn àfọ́ àtẹwá ti ṣe tí wọ́n ṣe yàmàyàmà yìí à ń wo yẹ̀pẹ̀ ni à ń tẹfá ni àfọ́ wal Asiri ni wọ́n irú aládàlú yìí tó jẹ́ ajá wọn tẹ́pẹ́ òun ni wọ́n ń dẹ sí súnà wọ́n sì ní kí wọ́n máa gbókùtù sí náà ọ̀ nílà ákàyè ọ̀ sí làákàyè rárá ṣe bí ọkẹ́ àbí kò yẹ mo tẹ̀sọ́ pé bí kéwù rẹ bá jiná ọ̀ ṣe súnà ni àti tí kéwù bá ti jiná èyí máa wí èyí kò máa ṣèkẹ́ tó yẹ kó máa ṣe ni. ní nǹkan tí mo fẹ́ fọwọ́ níbi ọ̀rọ̀ bàbá yìí kò láyé asín awẹ̀ fún nígbà awẹ̀ fún adì alọ̀lẹ̀ sí wọ́n sítẹ́ ìtọ́ tó wà lé ọ̀nà Yaba tí ń jẹ́ ní mi ìrántí ìbẹ̀ṣà ọ̀nà Yaba lẹ́kọ̀ọ́ mẹ́rin náà ni. ó wá dijọ́ mẹ́jọ kí ni mo pé àwọn àáfà wọ́n ti yára dáradára ìwà àáfà ní òde báyìí tẹ bá rí bá àáfà mi ṣe máa misbehave tẹ àáfà mi bá misbehave ní òde báyìí ẹ̀yin kẹ́tẹ̀ òkú ẹ̀mọ̀ òkú wọ́n ìtàn àáfà ṣe báyìí nínú Islam kí la fẹ́ sọ Islam dà tẹ́gbẹ́ àti ẹ̀ ní tìjú ẹ̀ ànírò rí àdìmọ̀ sàṣẹ́lá ó ti fàwọn àdìsílẹ̀ tá a tẹ̀lé ó ti fi Kùránì lẹ̀ tá a tẹ̀lé kí wá nǹkan tó fẹ́ dàrúmọ́ yín lọ́wọ́ èmi ẹ̀mọ́ bó ti fẹ́ dàrúmọ́ yín lọ́wọ́ ẹ̀sìn kí ó sì yé yín nígbà tó wá jẹ́ mẹ́jọ bó jẹ́ pé lábẹ́ ṣẹ̀ríà Islam kò sí kan tó ń jẹ́ mẹ́jọ o mo ti sọ sórí Facebook mi rí jújọ ni ìjẹkújẹ náà ni bá ti ṣe lẹ́yìn òkú àná mo ti ó ṣàlàyé fún wa àwa wọn nígbà tó wá dijọ́ mẹ́jọ tá à ń ṣejọ́ mẹ́jọ bàbá tó kù láyé yìí àwa pa owó èló la pa tẹ́gbẹ́gbẹ́ tí mo pa gẹ́ ẹ̀ẹ́dùpẹ́ àtòrí Ọlọ́run owó tá a pa ń jẹ́ náà lọ bí 30,000 la pa ní jíjòkó láfa níbi òkú àwọn táwọn bá wa níbẹ̀ tí wọ́n wá láti other side èmi dẹ̀ lọ́sì ní kó lọ́wọ́ ń jọ náà wàláì wọ́n kó ẹ̀ lọ́wọ́ báyìí ẹjọ́ pé àáfà tí wọ́n jẹ́ other side yẹn làwọn bá wá bá nígbè pé kí n kó wá ló bá ń fowó mọ́ báyìí ó ń fowó mọ́ mi báyìí ó ń dúró bá mi dúró mọ́ subhanallah èló la fẹ́ pa níbi olóòkú táwọn fẹ́ yẹ̀yẹ́ ara wa débi pé àwọn mìíràn tó pa a máa jà ní owó yẹn wọn ọ̀gbọ́n má pín déédéé o nígbà tá a bá ń jà nílé olóko erí pé àlójútì àsìlẹ̀ alọ̀lẹ̀ kọ́mà alọ̀kọ́mà ní mọ́dékàsì alọ̀kọ́mà sáwíà ṣé mà tí alọ̀lẹ̀ kọ́ ìmọ̀ wípé ká máa fi ṣe tọ́gì láwùjọ ní kẹta alọ̀lẹ̀ kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àfáà lè ní ìmọ̀ tọ́gì lọ́lọ̀lẹ̀ kọ́ ìmọ̀ pé kó ṣàmà kó ní owó kó ní mọ̀ kó máa fi ṣàwọn ẹlọ́lẹ̀ pẹ́tẹ́ àìmọye àwọn àfáà bẹ́ẹ̀ ni wọ́n ti àyàkuyà sáwùjọ àìmọye àwọn àfáà bẹ́ẹ̀ ni wọ́n kéwú tòun ti kéwú tí wọ́n ké náà wọn ò ní làákàyè ká máa gbọ́ music àdánwò tí music ń dálẹ̀ kìí ṣe kan kékeré torí music irinṣẹ́ ṣètọ́ni òun ni orí irinṣẹ́ èṣù òun ni music ẹ wo àwọn afákẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá wẹ́dì ni wọ́n lọ ni bóyá òkú ni tí wọ́n pọ̀ sí mo wò ó àwọn àfáà wa ń jójó bísíkò ní patí ìmí ìwé láwà ní ìmí òwe láwà ní sáwọn àfáà làwọn ẹ̀ náà ok wàlá á sì láwà yìí o àwọn rọ́bìsì náà sẹ̀sì wọ́n ń fẹ́ máa dojú ti Islam ara wọn sì ni wọ́n dojú ti kò kí ṣe Islam torí Islam dá dúró ni ayémáyé àwọn èèyàn tó wọ́n ti wọ́ kílẹ̀ káàkiri pé àwọn àfáàṣẹ wáyà yàkuyà báyìí ní Nàìjíríà báyìí tí àwọn ará àwọn ẹ̀yin tẹ́ jẹ́ leader of imam
tẹ́jẹ́ ẹ̀yin nídà ṣékì ńláńlá ẹ̀yin àfà ńláńlá tẹ́lẹ̀ dìde pé kí nígbà ẹ̀yin ọ̀dọ́ àfà kí lè fẹ́ sọ ìsìlámù dà ẹ̀yin tẹ́jẹ́ ẹ̀yin ṣéwù ńláńlá yìí tẹ́yìn bá ṣọ́jú súnà ni kò bá rọrùn jù báyìí lọ tẹ́yìn bá dìde pé súnà yóò ní kú kò bá rọrùn jù báyìí lọ ẹ̀yin àfà tẹ́jẹ́ ṣéwù ńláńlá ẹ̀yin làdọ́wọ̀ gẹ́gẹ́ fún Islam atamuru nasa bilibira ẹ̀yin lẹ́sọ̀ pé káwọn yẹn máa ṣe dáadáa ẹ ṣe dáadáa o ẹni bẹ̀rù Ọlọ́run o ẹbí bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin tẹ́jẹ́ ṣéwù ńlá yìí tẹ́yìn bá ń ṣe wá àti sọ́kòtò súnà ní Muhammad yìí bó ti ríre o bídíà rẹ̀ bó ti ríre o ẹ jẹ́ ká jìnà sí bídíà o ká súnmọ́ túnà o antamuru nasa bilibira ẹ̀yin sọ pé káwọn yẹn máa ṣe dáadáa wọ́tà sáwọn àǹfùsàwọn ẹ gbàgbé ẹ̀mí ara yín ẹ̀yin ṣéwù tẹ́ wà láwùjọ yìí ṣéwù náà lẹ́yìn náà ṣá ẹ pé àdánwò rọ̀lẹ́ ayé ó ti kọlù yín ẹ̀yin tàbí pé àfà ńláńláńlá ni yín àfà ńláńláńlá ni yín olùmọ̀ ńláńlá ni wọ́n olódo ńláńlá ni yín olódo ńláńlá ni yín olódo gbòǹgbòlà ni yín torí kí ni ìmọ̀tẹ́ ní ẹ̀ẹ́dẹ́dẹ́ sí sunnah Muhammad sallallahu alayhi wa sallam kí lẹ́fẹ̀ẹ́ sọ ìsìlámù dà a sì ké wọ́tà sáwọn àǹfùsàn wọ́n tẹ̀sán àǹfùsàkùn wọ́n gbàgbé àmúná wọ́n á tún tá àtúnú náà kìtàbà láì afọlátà kìnnú ṣé ẹ̀kẹ́ tí Ọlọ́run bá abẹ́ ẹ̀ sí làákàyè ni lọ́lẹ́wọ̀ Suratul Baqara inú bẹ̀ láyà àti mo kàíwà tó wípé àǹtàmúrú náà sábìlìbì wọ́tà sáwọn àǹfùsàkùn wọ́n á tún tá àtúnú náà kìtàbà láì afọlátà kìnnú wọ́n á tún tá àtúnú náà kìtàbà afọlátàkìlù gbèsè ẹ̀ṣẹ̀ làákàyè kí ní fàní kéwú tẹ́ wá ń sáré mọ́tò láńlá ẹ̀ sáré jíìpù tẹ́ kú láyé lójijì tẹ́yìn bá jẹ́ ní eré tẹ́ jẹ́lùpáyọ̀ Ọlọ́run ni títẹ́ kí wà ń bẹ nínú gbáyà yìí ní ma sáré jíìpù àdìkámẹ́lẹ́ máa dù bàbá ti ra jíìpù láńlá o wọ́n ti ra káà ńláńlá o wọ́n ti fún wa ní wọ́n fún bàbá mọ́tò wọ́n fún ọ ní mọ́tò ọmọ pé wọ́n ti fi gbàdìkámọ̀ lọ́wọ́ rẹ̀ nù ìwọ tó pé ìsìnkọ́mọ̀lẹ̀ tẹ́lẹ̀ náà kò balance àdìkámọ̀ ni wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ táà lọ lè níbẹ̀rù Ọlọ́run nígbàtà wà ń lè kéwú àfáà wa oko ni wọ́n ń dá àfáà tó kọ́ mi kéwú oko ni wọ́n ń dá àfáà wa ra mọ́tò káàkan nígbà yẹn wọ́n wá lọ sígboro Ọ̀fà wọ́n lọ sígboro Ọ̀fà ẹ má jẹ́ tẹ̀yìn àfáà táfà mi wá lọ lè kí sílé náà wọ́n sàfilẹ̀ wọ́n náà wọ́n pàdé ní ojú agbo àfáà wọn náà wọ́n fẹ́ rí àfáà tèmi ṣéèkì tó kèmí ń kéwú wọ́n wá ní pé bàbá wọ́n ní yes bàbá nínà ẹ fọ̀nà wọn wá ní sọ ó sọ fọ́fọ́ mi pé àfáà ẹ fi ọ̀nà wọn wá ẹ fi ọ̀nà mọ̀ wá ní sọ ẹ fi ọ̀nà wá ní sọ àfẹ́mi wọn bí léèrè wípé ọ̀nà wo ní kí n fi hàn yín ó wá sọ fún àwọn pé ẹ ti tura mọ́tò tuntun àfẹ́wà ní tọ́ ìpé tó lóògùn dé àwọn èṣògo àfáàmì láwọn kì í ṣògùn wọ́n ní ká lọ sí gama ọ̀rọ̀ oko tí mo ń dábẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ kéwù ni wọ́n ti ṣe oko fún mi o oko táwọn ọmọ mi ń dá òun nìkan tí mo fi kọ́rọ̀ jọ tí mo fi ra mọ́tò lẹ́nìí ó sọ sí pé àfẹ́ tó wá bá fàmí pé ẹ fi ọ̀nà ọ̀hán yẹn ó rò bóyá àfẹ́ mi ṣoṣo lẹ̀ àbí wọ́n ṣògùn owó àfáàmì làwọn kì í ṣògùn Allahu Akbar ọlọ́bá mi káfà mi wọ́n láwọn kì í ṣe ògùn fáwọn èèyàn o ọwọ́ àfá yìí wá jábọ́ ẹgbò kan tí a sọ sílámù dà tí wá gẹ́ tí wájú àbábaláwo lọ àfá mi wá dé ní òde láwọn wọlé nígbà tàfẹ́ kí Asiri àbí mọ́ gíbi tàfẹ́ kí lọ́dún yẹn wọ́n wá ní ìkẹ́ táwọn bá pàdé nígbà táwọn ibi táwọn lọ rèé o wọ́n rò bóyá àwọn ṣògùn ni láì mọ̀ pé àṣírí Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ afáàlá ńlá inú dọ̀tí abẹ́ wọn tẹ bá tú dáadáa ìdọ̀tí ni orí náà ni wọ́n jòkó lé lórí mọ́lẹ̀ àwọn afọ́ọ̀lá Asiri wọ́n ti pọ̀ abẹ́lẹ́bàṣọ́ náà wà tààlà kọ́lọ́wọ́n bá fọ̀nà mọ́ wọn
ọlọ́pàá fọ̀nà mọ̀ wọ́n lábẹ́bẹ́ náà ni wípé kéèyàn àfáàkẹ́ dẹ́sàdátù lẹ̀ kí wọ́n ní àfẹ́sàdúrà kan ọlọ́jọ́ méje o orí burúkú ni ó lè ní ìwó lè ní kò sí nínú Islam December látún mú ìnísìn ọlọ́lọ́mọye àwọn àfáà tọ́wọ́n yóò tọ̀ December yóò tó bá ti kú 7 days abẹ́rẹ̀ sí ni máa ṣe tajud subhanallah kí ló kan ti yín pẹ̀lú ìjẹkújẹ yìí ṣé ànábì Muhammad sọlá so celebrate December ni ó tó ti pé ìjì kẹtẹ fẹ́ jẹ òun lẹ fẹ́ tàgì mọ́ December irú àwọn àfáà alálùkọ́ ní aládàlú yìí ó wà lára wọn December ti ń dé ó ti ń parí lọ o kìnìkan ọlọ́mọjà abọ́dún lọ o December oṣù bàbá ni ẹ dákun oṣù wo lè àwọn yòókì ń kú àtẹ̀mí àti ọlọ́mọjà ṣìrìn oṣù wo làwọn yòókì l'accident àtẹ̀mí àti ọlọ́mọjà ká ṣìrìn oṣù wo ni ọkọ̀ kí ń gbaná ní federal road ọ̀tẹ̀ tó wá tó Nàìjíríà táwa tiẹ̀ wáyé tí ọ̀nà ò dára rárá yìí kò sọ́nà kò sí kan kò sí iná kò sómi tẹ́yìn àfọ́ àtẹwáyé oníjẹkú jẹ December ló túnbọ̀ wáyé nísìn o asàfilà àti wà nínú December báyìí ẹ̀yìn àfáà ní sí ẹwà jáde ẹwà ní àmàṣùdúà ààrẹ ẹlòmíì tí December bá ti di 20 ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹlòmíì tó bá ti di 23 ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n wà ṣe wọ January 1st subhanallah kí la fẹ́ ṣe gbogbo táwọn ìrà dáadáa dání rubbish nonsense ni takò ọdún Islam ẹ jẹ́ ká lọ lé nílà káyì ẹ jẹ́ ká yẹ kó rí wa lọ pé ká níbẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ́ni ẹ kéwù lẹ́pẹ́ mọ́ kéwù kí lẹ́bàá ní kéwù tí gbogbo yín wá ké kalẹ́lẹ̀ tẹ́ ẹ̀ lọ nílẹ̀ àwọn tuntun náà Muhammadu sallallahu alayhi wa sallam torí dé ìbẹ̀rù Ọlọ́run ó dọwọ́ kó wa bẹ́ẹ̀ mi ti ń wí náà ni ma ṣe máa wí bọ́ọ̀lù ti fún mi lágbá náà ni mo ṣe fi ń wí yìí sì máa sọ ni àtàyàmọ̀dé kìí àwọn àfi ti bá kú lókù ni mo ní lè sọ mọ́ àmọ́ tí màá ti kú òdodo yìí máa sọ ni o yìí máa sọ ni tó àwa àfà àti wáyà yàkùrà sí ìyàkùrà sáwùjọ torí dé ẹ jẹ́ ká pèrè àwa wálé aburú táwa àfáàtà ń dálẹ̀ kìí ṣe kékeré kìí ṣe bá wàsá aburú tá ń dálẹ̀ kìí ṣe bá wàsá láti pé ẹ jẹ́ ká ṣe súnà yìí súnà sáà ní àfásitù yìí ń pariwo ṣe ẹsẹ̀ wà ń bẹ̀ ni orí yín ò pé ni ẹ nínú akáyì ni ṣe ògùn dá tẹ́lẹ̀ ni èyí ọdógún òde ogun dá tẹ́yìn wọ́n fẹ́ ya olórí ibú èèyàn kalẹ̀ lẹ̀ ẹ fẹ́ dẹni òfò ni ṣùgbọ́n kọ́ pé kẹ́ má bàdé ṣòfò ní kẹ́ má bàdé wọ́n jà náà ló ń pariwo lẹ́wọ́ dúró lẹ́ni eléyìí fẹ́ gbàjẹ́ mú ni ó fẹ́ gbàjẹ́ mú lẹ́nu àwọn ni táàdì jẹ́ mú òfò subhanallah ó dọwọ́ wa ká níbẹ̀rù Ọlọ́run téèyàn bá ti lákìdá má jẹ́ kí n tẹ́ kò ayé kẹ́kẹ́ kò lè dẹ́rù bẹ́ẹ̀ ayé kẹ́kọ̀ọ́ lè dẹ́wù rẹ̀ afáà sọ̀rọ̀ ní iṣẹ́ ìjẹta kọ́kọ́ àbíjẹ̀ ní ìjẹta tí àtàfàṣù ṣe program wípé àwọn jínù wọn máa rìyàn mọ́lẹ̀ báyìí tẹ́pẹ́ tó bá sùn àwọn spirit búkú yẹn tó bá rí ẹ mọ́lẹ̀ báyìí ọ nílé ìgbápọ̀ nílé ìgbẹ́sẹ̀ ẹ bá ń gbọ́nà bá tóbi àfàṣìtú Ọlọ́run yóò jẹ́ kẹ́mi igun àwọn kẹta ń fẹ́ nìyẹn ẹ jẹ́ ká tọ́lọ́ súnà ìkọ́tọ́ máa dẹ́wọ̀n èèyàn lọ́wọ́ ẹ jẹ́ ká máa sọ ọ̀nà àbáyọ adébọ̀sọ̀dá ó ti ṣàlàyé fún wa nídìí àti lọ́bọ̀ fà kan jínú a máa dèèyàn mọ́lẹ̀ lójú oorun tọ́ nílé ìgbápá tọ́wọ́ rẹ̀ máa lé báyìí nílé láwọ́ nílé yíra nílé sọ̀rọ̀ àfáàṣì ti wá sọ wípé irú táàmù tó bá dé yẹn àlùjọ̀nnú ni àwọn èèyàn dẹ́kun wọn níbẹ̀ ni èmi gẹ́tí mo sọ̀rọ̀ gan ó ṣe mí dáadáa Allahu Akbar ó ṣe mí dáadáa ìmọ̀gùn ibi tí wọ́n bá mọ̀dé lọ mọ̀mọ́ àmọ́ ibi tó mọ̀mọ́ yẹn náà ọ̀bá máa lọ lórí súnà bá máa fọ́ àdísà ní wọ́n mọ̀sádá bá máa fọ́ káàkiri káwọn yẹn lè mọ̀ wípé súnà gẹ́gẹ́ lọ náà àfọwọ́ sàlàyé pé tó bá ṣẹlẹ̀ báyẹn tọ́ọ̀dì sọ kọ́kọ́ mọ́ kọ̀ máa kí ayatul kursi
ayatul kursi máa tẹnu mọ́ ọwọ́ tó fẹ́ dìyẹn nílé dì àmọ́ wọn gbìyànjú àti àwa fọ́ọ̀sì ẹ̀ mo fi Ọlọ́run ọba tó lẹ́mi mo fi ṣẹlẹ̀ rí tí bá kúrọ́ kọ́lọ́bà subhanahu wa ta'ala kó lànà mi àmọ́ tí bá kúrọ́ kọ́lọ́bà subhanahu wa ta'ala kó foríjì mi ọ̀rọ̀ táfà yìí sọ ní ìjẹta yìí àná yìí gẹ́gẹ́ ló wá padà ṣe mí mo wá sùn lórí bẹ́ẹ̀ lánàá mo sùn ẹ jẹ́ mọ̀ pé Allahu Akbar mi lè gbapá mi lè gbẹ́sẹ̀ kí ni yẹn rí mọ́lẹ̀ mo wá lọ́tọ̀rọ̀ táfà sí tù sọ wípé ayatul kursi nìyẹn máa ń ké tẹ́lẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yẹn tí kí ni bá ṣe mí mo máa ń ṣàgbìyànjú pé títí tó máa fi mí lẹ̀ mo wá ká ayatul kursi yẹn ni mo wá ń ké mo ń fi fọ́ọ̀sì ké ní o àfa sí tu ọlọ́jẹ̀gùn o àtúgùn ni wọ́n ní kọ́ọ̀tì mọ́mọ́ yẹn náà máa so lódò tó bá wà ní pọ́ìntì ọkọ̀ máa fáwọn èèyàn kọ́lọ́ sọ àfáìdẹ̀sán lóore ó ṣe mí bọ́ ìbùsùn bọ́sọ̀ rẹ̀ tán ó ṣe mí mo wá ń ká ayatul kursi mo wá fẹ́ di ọwọ́ yẹn kò ṣe dì mo ṣàkí títí mo fi wá rí dì tí kìíní ẹ̀ fi sá lọ ìgbàgbọ́ ni àkídà ni mo fi yẹn ṣàpèjúwe ọ̀rọ̀ mo wà ní ọ̀dọ̀ mi lágége ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ bóyá bíi ọdún bíi 3 sí 4 sẹ́yìn ó dá kí mo sọ sórí prógámù kan rí pé mo lọ àwọn kan wọ́n ní pírọ́bẹ̀mù lẹ̀ mo wá lọ lè bá wọn ṣàdúrà síbẹ̀ bílẹ̀ wọn bí ó ṣe jẹ́ tiwọn padà lọ́dún yẹn mo wá délé ṣé ogun ń bẹ o àṣàsí ń bẹ o àmọ́ tí wọ́n bá wá ṣàṣì ọ tó bá mú ẹ solúsàn rẹ̀ inú sẹ́mu náà ló wà àwọn àyàt táǹkì yẹn suratu Ikhlas suratu Falaki suratu Nas àwọn àyàt yẹn kì í ṣe kó tó fúyẹ́ akọ̀lẹ́ bá kókó bẹ̀rẹ̀ bọ̀rọ̀ lẹ́nu wa ibi tó bá dájú ọkọ̀ ó ju manual lọ inshallah mo wá sùn níjọ́ yẹn àlá tí mo wá lánàá wípé bí ìgbà tí wọ́n gbé drum méjì kalẹ̀ lẹ́ báyìí drum méjì yẹn ìkan kéré ìkan tóbi wọ́n wá ń domi sínú láláyé omi yẹn wá ń ròlù báyìí mo wá ní ó ti pé tí mo ṣe tó tún ti pé omi yẹn ti kún kékeré yẹn ò tí ì kún mo ló ti pé yẹn ni mo sọ tí mo fi jí lójú ohun tí mo bọ́ sí passage ọ̀tá mi ti fẹ́ ya wèrè ní mo sọ yẹn o mo wá lọ lè tún oorun yẹn sùn again the same àlá tí mo lá yẹn náà ni mo tún lá nǹkan tó jẹ́ ìlẹ́nu mi náà ni tí mo wá ayatul kursi òní mo wá ké lémi nìkan ṣètò ìlú ẹ bá jáde báyìí wọn ní kí bóyá ìlú ẹ fẹ́ ṣògùn owó ó ti pé ó ní mo ń sọ kò pé ó ti pé kò pé mo wá ń tẹnu mọ́ bẹ́ẹ̀ mo wá ń ka ayatul kursi ayé àti mo wá ń ké yìí ló wáyé kára mi wá balẹ̀ mo ní àwọn kíní burúkú lélẹ̀ àyèmáyà àwọn èèyàn tó pé kíní máa ń ṣe tó pé wọ́n kọ̀ tàtibẹ̀ wọ́n ya wèrè wọn ò ní gbádùn mọ́ solution Islam ní Islam náà ló wà kí ló kúrò lélẹ̀ táwọn ọlọ́ba àwọn pásítọ̀ táwọn fi àwọn ẹlẹ́bọ wọ́n dẹ̀ júwe tíra kan fún wa tí wọ́n pè ní citadel ìsìnlẹ̀ Muslim ẹ jẹ́ ká dáńlóòdù rẹ̀ Islam ti rọrùn ká dáńlóòdù fáwọn ká mú 400 wa ká dáńlóòdù ká gbà sórí fóònù gbogbo àwọn prayer point ló wà ń bẹ̀ bọ́ọ̀lù ọlẹ́kẹ́wù wà á ti rí ní translation olóyìnbó ń bẹ̀ oní lárúbáwá ń bẹ̀ tí ó sì yí ọ àwọn àdúrà yìí òun lè yóò máa ṣe típa yóò fi ní kọ àdúrà yìí òun lè yóò máa ṣe típa ìjọ náà fi ní bọ̀ tọwọ́ ìjọ náà fi ní bọ̀ àdúrà yìí ló máa ṣe làṣàṣì onírun ẹ kí ló ń jójó kí ló ń jó só kí ló ń jàjẹ́ àbáyé àjẹbẹ́ ta ni ẹ wò kàtí mo ti pariwo kínní ṣèbí afálálùkọ ẹni tó pè ní àfẹ́ndà lélùkà yìí ohun ṣe sàásí mi bóyá yóò ti ẹ̀rẹ̀ mi láti jọjọ́ yìí kò sí kankan lọ́wọ́ wọn gbòlòfó ni wọn mt barẹ̀ ni wọn kàn tó yan àwọn èèyàn ni wọn tọ̀ yín ni torí owó tó fẹ́ gbà lọ́wọ́ yín ni ẹgbẹ́ tó sọ pé wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn babaláwo ẹlẹ́nu rúnrún ó ní wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn ọ̀tá àgbàdo ọ̀tá símẹ́ǹtì ló ṣe pé à ń ṣògùn yín náà agbára kùrùsíù
ó tóbi gan ìròyìn ọlọ́run ńláńlá ni tẹ́kọ̀tọ̀ bá dájọ́ ọkọ̀ jínú bá yóò sá lọ ni ìkásá mo ṣàfihàn àpèjúwe yìí kò sí abu tó máa ṣẹlẹ̀ tọ́lọ́ ọba sọ́nà wata tí kò nímọ̀ sí kí ní táwọn wí kò síbi tí kò tí lè rọ́lùyàn ó lè wà lókè òkun ó lè wà ní Nàìjíríà go anywhere làwọn aláburú wà o àmọ́ àdúrà ní Islam máa ń ṣe o Islam máa ń dé kan mọ́ra o Islam máa ń tọ́ka tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀fọ́ tí lò ẹ̀fí kíní kan lò alájì kan sẹ́ndì kíní kan sí mi láti Australia tí má gbà o níbi pé àwọn àfájálà bí wọ́n ti bà kan jẹ́ obìnrin yẹn pé àfá yẹn ó pe àfá yẹn torí pé ó ní problem mo fẹ́ sọmọlẹ́ sọ̀rọ̀ yẹn ní omi mi rántí mẹ́rin dámẹ́rin ó wá kó fáwọn pẹ́tọ̀ òun bábá àfá àtọ́ pé kó lọ ní pé àfá ní pé iye èjì orí ẹ̀ òun ni iye màálù tó máa pa àwọn àyè kan wà fa ọlọ́kó ṣàánú wa o níbi àjà àmùyín náà àwọn àni pé kó lọ iye èjì ẹ̀ ni màálù tó máa pa mú máa sọ pé almost like $500,000 lòun ti ná fàfà yìí ẹwò kan bẹ́ẹ̀ ẹwò bàbá fún wa náà burúkú bàbá gbájú ẹ̀ burúkú àfọ́ alára ló ń jà yìí lánlá àfọ́ alára ló ń ṣe fún wa náà lánlá kí la fẹ́ sọ sí lámùdá sójú òtì yìí ni àwọn aríyàn tó ń jíṣẹ́ Ọlọ́run tó ń pariwo súnà irú àfàṣà yìí sí ti àtàwọn afá lọ bẹ́ẹ̀ àtàwọn afá lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ wá ń gbógun tì wọ́n ẹ jẹ́ ká lọ lè jáwọ́ níbi kẹta ká lọ jáwọ́ níbi àbòsí ká lọ jáwọ́ níbi ìwíkúwí níbi ọ̀rọ̀ fẹ́nu tó dídí èyí ìwà àfá aládàlú yìí lọ lè jẹ́ kó yẹ pé ìmọ̀ràn òkúnná bí mọ̀rẹ́ bá kúnná ó ṣe súnà o jẹ́mọ̀ rẹ̀ kúnná kọ́ lọ lè ṣe làákàyè kọlọkọlọ lè ṣe làákàyè kọ́ jẹ́ kó rí ẹ pé ọ ń dójú ti ara rẹ má fi ìdọ̀tí ara rẹ má fi ìdọ̀tí Islam kẹmàrà àwọn èèyàn tí wọ́n wùwà tí ó da ẹ̀yin náà wá ń pẹ̀lú wọn aláburú ni ẹ o ṣé torí owó tí wọ́n fẹ́ fún ẹ torí 10,000 naira torí 5,000 naira owó olóòrùn tó ń gbà lọ́wọ́ wọn tí ó wà kóbọ̀ rẹ tí ó wà fàkóbá fún níjọba ilẹ̀ kìámọ̀ tó rọ́dọ̀ dòdó ilẹ̀ ọ̀lẹ́ sọ ṣé torí owó lọ fi ṣe wá sí ni ṣé wà fàlà lukumanu aládàlú ṣé torí owó lọ fi jíṣẹ́ Ọlọ́run ni ṣé torí owó lọ fi jíṣẹ́ Ọlọ́run ni torí pé wọ́n ti fẹ́ ní 50,000 ní ìjọ kó mọ̀ rẹ ọwọ́ fẹ́ yàdánwò ìwọ́n ọba wọn takú tirọ́ ọba wọn takú tèké jẹ́ rìpítì ẹ̀ wọ́n fún ẹ ní 50,000 níjọ kó mọ̀ rẹ kọ̀mọ́nà àbẹ́mínà ti ń pará èmi ṣe lórí bíi tiẹ̀ o mi ṣe lórí bíi tiẹ̀ o wọ́n ní tí gbà tí wọ́n ti wá fún ẹ lówó yẹn wọ́n ní pé kọ́ wá rí òdòdó ọ̀rọ̀ kọ́ má lè sọ kò sí iye tí wọ́n tó bá òkú wọn gbé fún ẹ sódódó ọ̀rọ̀ kó má balẹ̀ jẹ́ bàjá burú fún ẹ níjọ́ ìdàrí kìhámà torí dé yìí kọjẹ́ kórí ẹ pé tààrà kọ dúró dédé kọ má máa ṣe mùnáfìkì gbogbo ọ̀tọ̀ sí wù nísìn ìwà mùnáfìkì ni mo fi kọlọkọlọ lè jáwọ́ mbẹ́ abẹ́rẹ́ subhanahu wa ta'ala eléyìí ta wílé ní ọlọ́njẹ́ kó ṣe wá láǹfààní o gbogbo ẹ̀yin tẹ́ dúró ti wà tẹ́ ń wo program lọ́ba mi sẹ́yìn lẹ́sàn ẹ̀yin tẹ́ wà Nàìjíríà lọ́ba mi sẹ́yìn lẹ́sàn o iná ò ní tọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń bẹ ní outside country ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́kùnrin àti lóbìnrin ta dúró ti súnà òjíṣẹ́ ńlá wa ànábì Muhammadu sallallahu alaihi wasallam súnà yóò ní kúsẹ̀ tá a fà Sàídì ti gbé lọ́wọ́ yìí á tì lẹ́yìn Ọlọ́run ní ti Sàídì lẹ́yìn kì í ṣe èèyàn Ọlọ́run wá fẹ́ iná ṣèkẹ́ fún wọn àfà Sàídì Ọlọ́run yóò jẹ́ kẹ́mi gún o Ọlọ́run wa ní dẹ́mi àfà Sàídì ló gbòòrò láíláí àwọn ṣéèkù wa nìyẹn Ọlọ́run má dẹ́mi ló gbòòrò láíláí àwọn yìí ni wọ́n pè ní Sujawudeen akin ẹ̀sìn àwọn lè yí Sujawudeen abẹ́rẹ́ subhanahu wa ta'ala kọ́lọ̀ máa jẹ́ kẹ́mi ti jábọ́ nísìn ọlọ́jẹ́ mi gùn pẹ́ kẹ́ pé 70 years láyé kẹ́ ló ti kẹ́ lọ́gọ́rùn nírọ̀rùn torí ẹ̀mí gúngùn rẹ
àǹfààní fún àwa tajà lùmọ̀ ọmọlẹ́yìn ànábì Muhammadu sallallahu alaihi wasallam ọlọ́mọ yẹ kí irú ẹni kọ́ lọ́njẹ́ kó pọ̀ dáadáa nínú Islam afá tó kéwọn yanjú ni a sì káwọn afáwọ ẹ̀sà òkè ẹ̀wò sẹ́fì ọ̀ṣọ́ ẹ̀mọ̀ máa kó oríire o bí sẹ́fì ọ̀ṣọ́ tún bí wọ́n ti pa ní ẹbọ wọ́n tún dá wà sílẹ̀ ṣe bí péjì nìyẹn tẹ́yìn wà lọ́lẹ́ dátìlẹ̀ lórí ọ̀tẹ̀ lórí pé kẹlẹ̀ máa rówó gbà lọ́wọ́ àwọn èèyàn owó olóòrùn tẹ́lọ̀ lé dálẹ̀ àwọn sẹ́fì ọ̀ṣọ́ tún dá wà sí olówó yẹ bí àfáàṣà yìí ọlọ́ọ̀bá jẹ́ kẹ́mi igun fa ọlọ́jẹ́ mi yìí gùn fa wà fi ṣe lẹ́yìn nìkan ẹdún káwọn olùmọ̀ tíra àwọn bí àfáwà tí pé ti jẹ́ tí wọ́n rẹ̀ báyìí ti jẹ́ afákútúbí àwọn ẹni rẹ̀ nìyẹn wọ́n tún gbé wọn sórí ètò àwọn fábà rẹ̀ báyìí ó dá púpọ̀ àǹfààní ló jẹ́ fún ìmì tí mo ń sọ̀rọ̀ àǹfààní ló jẹ́ fáwọn tá à ń gbọ́ wọn àwọn àǹfààní ìsìlámù nìyẹn gbogbo ẹ̀yàn àfáà ẹni rẹ bẹ́ẹ̀ tí wọ́n kún lórí sófì ọ̀ṣọ́ ẹlòmíì gan pè lásán ni àfáà ẹni rẹ ni ẹlòmíì gan lọlé kí àmẹ́ ẹni rẹ ni gbogbo ẹ̀tẹ̀ yẹ́ jọmọ́ sófì ọ̀ṣọ́ ọlọ́mọdọ̀rọ̀ yín rú o ìgbẹ̀yìn àyà sọ́tọ̀ àsìnà ni pé watawasaw bis-sabri ẹ jẹ́ ká ṣe sùúrù àwọn òpònú èèyàn lè máa sọ̀rọ̀ sí yín àwọn amukúmẹ́kan ọ lè máa sọ̀rọ̀ sí yín ẹ̀gbọ́n watawasaw bis-sabri àtàwọn tí wọ́n ń gba wọn níyànjú láti máa ṣe sùúrù àwọn aláìmọ̀ kan tí wọ́n wà lórí ọ̀dọ̀ òpònú tí ń jẹ́ wọ́n lè máa sọ̀rọ̀ àyìmọ̀ kan dà wọ́n láàmú ẹ má fún wọn lésì o nílùú ẹ̀ torí àyìmọ̀ kan ní dà wọ́n láàmú ìsìlámù lára àwọn náà ọlọ́run kó bá fọ̀nà mọ̀ wọ́n ìmọ̀ràn ló bẹ́ẹ̀ mi àtẹ̀yìn ẹ má làánà anybody àyìmọ̀ kan ní dà wọ́n láàmú ọlọ́run bá fọ̀nà mọ̀ wọ́n jọmọ́ sẹ́fì ọ̀ṣọ́ ọlọ́run yóò san yín lẹ́san o ọlọ́run yóò san yín lẹ́san o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ran mọ́sálásí ilé ọlọ́ba lọ́wọ́ tẹ́ ẹ̀ ń pẹ́ báyìí àfa kí ló túkù àlìjánnà lẹ́ ń rà kalẹ̀ fúnra yín nǹkan tá lè dé bá láàlì kíámọ́ nìyẹn abẹ́lẹ́ subhanahu wa ta'ala gbogbo jọmọ́ sífẹsọ yányá àtọmọdé àtàgbànú yín ọlọ́mọ yẹ kẹ́ fojú sunkún ọmọ ọlọ́mọ yẹ kẹ́ kàgbákú ayé fìtínà kí tóbi kọ́ lọ́mọ fi kàn yín gbogbo eléyìí tàwílẹ̀ ni ọlọ́run jẹ́ kó lè ṣe wá láǹfààní ibi tí a fi ọ̀rọ̀ tẹ̀ ní sí ti lélẹ̀ abẹ́rẹ́ subhanahu wa ta'ala àwọn àfa wa mutu alẹ́ lẹ́sẹ̀ àfa ṣítù ọlọ́mọ akẹ́mi rẹ̀ gùn o ọlọ́mọ apá fún wọn ní sí o ọlọ́mọ àṣọ wọn lẹ́sàn láyé bí àtìlẹ́wọ̀n lè kíyàmá gbogbo àwọn táwọn náà bí pátá ọlọ́run jẹ́ wọ́n jèrè wọn àtàárọ̀ gbọ́tẹ́ni ọlọ́mọ àyàn wọn tì wọ́n o ọ̀tá bí ọ̀rẹ́ bí ọ̀tá abẹ́rẹ́ subhanahu wa ta'ala kọ́lọ́ máa fi wọ́n borí gbogbo wọn ọlákàtọ́ lọ́wọ́ bá fi ń jẹ ọlọ́run àwọn abẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n já lálàájì lórí jọmọ́ sẹ́fì ọ̀ṣọ́ ọlọ́ba dó tìyín lọ́kùnrin àti lóbìnrin lọ́dọ̀ àti lágbà ọlọ́ba dó tìyín ilé ẹnìkankan yín ọlọ́mọ ẹ̀kọ́ gbóná ilé yín ọlọ́mọ ẹ̀kọ́ gbóná ẹ̀yin tẹ́ ń bẹ́lẹ̀ ọkọ ilé yín ọlọ́mọ ẹ̀kọ́ gbóná ẹ̀yin tẹ́ níyàwó náà ilé náà ọlọ́mọ ẹ̀kọ́ gbóná ẹ̀yin tẹ́ ń bẹ́lẹ̀ ọmọ ìyàwó ọmọ àlùbáríkà kọ́lọ́ba sọ́nà wa ta'ala kó bá rẹ̀ ọ̀la tọ́lọ́ba fi ń jẹ ọlọ́run abẹ́rẹ́ subhanahu wa ta'ala gbogbo àwọn òkú mùsùlùmí kọlọba akẹ́ wọn ẹni oníyàlọ́ lọ́ba akẹ́ ẹni bàbá náà lọ́ba akẹ́ prógámù yìí ẹ̀mí bá wa ṣíà rẹ̀ ọlọ́kọ̀ọ́ba sẹ́nẹ̀sán láyẹ̀mbí àti lọ́wọ́n àlèkìyàmọ̀ ibi tí a fi àdàgbà ètò wa rọ̀ sí lẹ́ni ni torí dé yìí tabatú lọ́ta tó fẹ́ wí àájáde láti wá tànmọ́lẹ̀ fáwọn èèyàn nípa àwọn àfa oníwìkúwì àwọn àfa oníbídíà tí wọ́n káàkiri àwùjọ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.